ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n lè comment sí abẹ́ comment section wípé you are right ṣùgbọ́n ẹ̀yin bẹ́bí ó kú ẹ̀yin ò ní lè comment sí ní ayé ìgbà yẹn táwa wà ní kékeré tí ogun bá le tó bá lọ sí church sẹ̀lẹ̀ àbí kérúbù wọ́n lè fún ẹni kọ̀ọ̀kan àtọ̀ṣẹ pé kó lọ sódò kó lọ wẹ̀ wọ́n lè fún níwèé ọjọ́ mẹ́ta after wẹ̀ ọjọ́ mẹ́ta yóò gbúdọ̀ rí result níbo lẹ fi agbára ìgbàanì sí níbo lẹ fi agbára ìgbàanì sí civilization ló dé ó jẹ́ kí many things dàrú amen ní ayé ìgbà kan ní Celestia kándù ẹyọ kan ṣoṣo wọ́n dẹ̀ máa tà á ṣe bàṣá kándù kékeré ni o kò ṣe àwọn giant kándù yẹn o àbí pillars kándù kándù yẹn tó bá tà á wọ́n lè ta kándù ẹyọ kan ṣoṣo ní 1 million naira bàṣá lẹ́yìn ìkórè la máa jókòó bàṣá lẹ́yìn bàṣá ní jíjẹ múmú máa bẹ̀rẹ̀ ìjọ dẹ̀ ń lọ dáadáa ayé ò tí ì dáyé social media kándù ẹyọ kan yẹn ẹnìkan lè sọ pé òun rà ní 150 wọ́n á ṣàmà tákà tó bá wá ra kándù yẹn tó bá ra kándù yẹn tó bá dénú ilé ẹ̀ kókò lọ tán lásán á dẹ̀ rí ìyanu yẹn ṣé ọlọ́run ọ̀ṣọ́fà yìí ò sí láyé mọ́ ni. ní ayé ìgbà yẹn tí ọmọ bá ń gbóná tó bá ṣe àkànṣe ìwẹ̀ fún ní church pẹ̀lú idà ìṣẹ́gun tó kó síbẹ̀ tó ká sáàmù sí tó gbàdúrà wọ́n lè faṣọ pẹ́pẹ́ bò ó ibà á dẹ̀ lọ. níbo lẹ fi àwọn ìlànà yìí sí tẹ̀tẹ̀lé civilization wọ́n ṣiṣẹ́ ẹja àgbà yìí wọ́n fa mariwo wọ́n fi dèèyàn báyìí wọ́n fi iná já lára ẹ ogún rẹ̀ máa já ọmọ sẹ̀lẹ̀ ò kí ń wọ́kọ̀ kó tó rí ọmọ kérúbù wọn kì í wọ́kọ̀ kó tó rí ṣùgbọ́n ọ̀làjú dé la wá àgbàgbé àṣà inú ẹ̀sìn wa civilization ló jẹ́ àgbàgbé gbogbo ohun tá a dáyé bá tó bá di pé èèyàn lára kára tó bá fi tùràrí lẹ́sẹ̀kẹsẹ̀ everything máa ṣe kí ni o ó máa die down ní mo dẹ̀ fi tùràrí tó lé ẹ̀mí òkùnkùn sí kí ni tùràrí jẹ́ tùràrí máa ń civilize ó máa ń sterilize ó máa ń lé ẹ̀mí òkùnkùn kúrò ní agbègbè ibi tá a bá ti ń ṣiṣẹ́ olúwa níbo la fi sí nítorí pé wọ́n ti ń gbógun tì yín nísìnyí tẹ́ bá mú kándù dání kó má bàa bú ẹ ó palànà tì ó palànà tì bí èèyàn bá ń bá lọ́ọ̀kì pàdé tí wòlíì bá lọ sí tó bá lọ bá wòlíì láyé ìgbà yẹn tó mú ẹ lọ sódò tó tẹ orí ẹ bàbá yìí tó ń fọ orí ẹ sódò tó bódò tó sọ lọ tó mú àmùrè òjíṣẹ́ tí wọ́n fi gbọ́n gbogbo ara ẹ dandan ní kó gun padà ṣágbára yẹn ò sí mọ́ ni ní mo lẹ fi sí. màámi dẹ̀ kọ́ ni kọ́kọ́ tó kú o ṣé bàmí kọ́ ó ní ayé lè máa gbógun nítorí ìlànà àdúrà o ọmọ ọlọ́run ẹ má ṣe kọ̀lànà sílẹ̀ o oṣó lè máa gbógun nítorí ìlànà àdúrà o ọmọ ọlọ́run ẹ má ṣe kọ̀lànà sílẹ̀ o nígbà yẹn kò sẹ́lẹ̀sìn tí kò ń sáré wá bá wọn kérúbù wọ́n gbà pé elétò àdúrà tó confam tó lè gbé èèyàn dìde níbo lẹ fi original sí tẹ̀ ń ta fake fún wa. yes sir àwọn iṣẹ́ ìbùkún kan wà tó jẹ́ pé tó bá ṣe fún wa lásìkò gbà yẹn oyin lásán báyìí ló máa gbé fún wa lábẹ́ pẹpẹ tá a bá la kò síbi tá a máa dé wọn ní rìjẹ́ẹ̀tì wa kí la tara bọ̀ kí la tọwọ́ bọ̀ ṣáyé ló ṣe wà báwa là ń ṣayé sórí tó o bá ti gbọ́n jù ó padà di òmùgọ̀ ni àwọn nǹkan yìí ló kó bá wa you continue praying without result nígbà tó o bá ti palànà dà yes gbà tó jẹ́ pé tí wòlíì bá múyàn lọ sétí odò á tún bá alájọṣepọ̀ létí odò ta ló máa tẹ̀lé lọ sétí odò ní ìsìn gbà tí wọn náà ń bọ̀ lọ́dọ̀ wòlíì wo ṣòkòtò tó wọ̀ gbogbo lẹ̀kẹ̀ tó kó sídìí òun ló yọ síta yìí wòlíì náà kò ṣàǹṣàǹgẹ́lì àrẹ ó mú un fù ú àwọn nǹkan yìí nígbà yẹn tó bá ń bọ̀ láyìíká church ó gbúdọ̀ wọ ṣòkòtò ó máa ró ìró ni ìró ló máa ró wàá ró ìró wọnú church ó gbúdọ̀ nígbà yẹn ṣùgbọ́n láyé ìsìn bọ́ńṣọ̀tì gan wọ́n wá ń wọ̀ wá kí alàgbà wá ṣọ́nà ṣálàgbà máa rọ́nà ṣọ́
kò lè rọ́nà ṣọ tó ń wo bọ́n ṣọ́ọ̀tì. Àwọn ọmọ méjì tó ń ṣe wájú ilé ìyá wọn kàkà kó wọn sínú bọ́ọ̀sì ó tún dà wọ́n lẹ̀. Àwọn nǹkan yìí ló dá ogun sílẹ̀. Civilization ti dé, ó jẹ́ ká gbàgbé ohun tá a dáyé bá. Nígbà tí civilization dé, nígbà yẹn tóbìnrin bá ń lọ sílé ìjọsìn ó máa borí ni. Ṣùgbọ́n gbàtẹ́mú civilization wọnú ẹ̀sìn, ẹni irun orí obìnrin nìbo orí obìnrin, lóòótọ́ Bíbélì sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní Jerusalem Israel yìí tó bá débẹ̀ wọ́n ń pè bìkan ní wailing wall, wàá borí wọ́n á fún ẹ ní cap kó fi sórí kó tó wọnú bẹ̀. Wáì títí wá ṣe wá rí bẹ́ẹ̀? Ìlànà lẹ padà ẹ gbàdúrà. Kí ni mo mọ̀ tí ó padà sọ mí dòmùgọ̀? Ọlọ́run má jò wọnú ayé mi. Àdúrà dà. Ẹ bá lè rí àmì ṣe. Gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí.